ẹ̀yin ènìyàn wa, ilé ẹjọ́ sharia wọ gàù lọ́wọ́ àwọn agbésùmọ̀mí. Ilé ẹjọ́ sharia ó wọ gàù lọ́wọ́ àwọn agbésùmọ̀mí o. Àwọn agbésùmọ̀mí wọ́n ya wọ ilé ẹjọ́ sharia ní Katsina. Adájọ́ bá fo ojú fèrèsé sá lọ. Adájọ́ ojú fèrèsé ló gbà tó fò sá lọ. Àtàdájọ́ àtàwọn agbẹjọ́rò àti àwọn tí wọ́n mú síbẹ̀ àtàwọn tí wọ́n fẹ́ dájọ́ fún, olúkálukú bá fi eré sí. Àwọn agbésùmọ̀mí wọ́n ní adájọ́ ni wọ́n wá lọ, wọ́n fẹ́ pa adájọ́ tàbí kí wọ́n jí gbé, nǹkan nínú méjèèjì ni. Lára ògbóǹtarìgì ọ̀kan lára àwọn agbésùmọ̀mí ni wọ́n gbé lọ sílé ẹjọ́ sharia ní àwọn ẹmẹ̀wà ẹ̀, àwọn ọmọlẹ́yìn ẹ̀, àwọn ọmọ ẹrúkú ni wọ́n náà bá kó ìbọn, àdá, gbogbo ẹ̀. Àwọn agbésùmọ̀mí ni wọ́n bá ya wọ ilé ẹjọ́ sharia tó wà ní Katsina ni wọ́n bá lọ gbógun tì wọ́n níbẹ̀ o. Ẹ̀yin ènìyàn wa, bákan náà ni ọwọ́ tẹ̀ wọ́n o. Àwọn tí wọ́n ń gbin egbògi olóró nídìísé tẹbí nọ́ọ̀tì, wọn ò fààyè gbà kí wọ́n máa ta ọtí. Àwọn isba wọ́n ní wọn gbọ́dọ̀ ta ọtí, wọn gbọ́dọ̀ rí ẹni lé oníjó, wọn gbọ́dọ̀ rí obìnrin àtọkùnrin tó ń rìn papọ̀. Ẹ wo àwọn àjọ NDLEA ni wọ́n lọ mú àwọn kan tí wọ́n ń gbin, àwọn tó máa ń gbin egbògi olóró, drug farm. Wọ́n ròyìn bí drug farm yẹn bó ṣe tóbi. Ẹ wo àwọn lẹ́rí yẹn bí wọ́n ṣe rúkùn wọn mọ́lẹ̀ tí wọ́n ń gba gbogbo nǹkan ìjà olóró tó wà lọ́wọ́ wọn. Bí àwọn àjọ NDLEA bí wọ́n ṣe ya wọ drug farm yẹn báyìí, àwọn tí wọ́n bá ń bẹ̀ oríṣiríṣi nǹkan ni wọ́n bá lọ́wọ́ wọn. Àwọn egbògi olóró tí wọ́n ti gbìn, tí wọ́n ti ń kó èrè ẹ̀, tí wọ́n ti ń dì ní ìtí kankan tí wọ́n ń dì kalẹ̀. Bẹ́ẹ̀ náà ni wọ́n ń bá oríṣiríṣi àwọn nǹkan ìjà olóró nínú oko yẹn. Fọ́nrán yẹn lẹ̀ ń wò yẹn, á fi ohùn sí ẹ̀ bá wa rí. Ọ̀gá àgbà, ọ̀gá ọlọ́pàá, IGP, Inspector General Police, ọ̀gá pátápátá Túnjí Dìísù ó ti báàkì state police o. Wọ́n ní state police has come to stay. State police has come to stay. Ọ̀gá ọlọ́pàá Túnjí Dìísù wọ́n ní eléyìí táwọn fẹ́ gbé kalẹ̀ yìí, wọ́n láwọn máa mójútó, tó jẹ́ wípé ní gbogbo ìpínlẹ̀ ní lórí ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ, iṣẹ́ ń lọ lórí ẹ̀. Ọ̀gá ọlọ́pàá Túnjí Dìísù àwọn ilẹ̀ bá wa ń wò ìmá fi ohùn sí náà, ẹ̀ bá wa rí. A mú àwọn fọ́nrán wọ̀nyẹn wá fún wa ní ìṣísẹ̀ntẹ̀lé ni. Ẹ jẹ́ ká kọ́kọ́ fi ìròyìn tó wa létí bí àwọn agbésùmọ̀mí bí wọ́n ṣe ya wọ ilé ẹjọ́ sharia ní Katsina tí wọ́n fẹ́ pa adájọ́ tàbí kí wọ́n jí gbé lọ. Àwọn agbésùmọ̀mí ya wọ ilé ẹjọ́ sharia ní Katsina, wọ́n sì yìnbọn bí wọ́n ṣe ń wá adájọ́. Adájọ́ gba ojú fèrèsé sá lọ. Ojú fèrèsé ni adájọ́ gbà sá lọ o. Àwọn agbésùmọ̀mí ya wọ ilé ẹjọ́ sharia ní Katsina, wọ́n sì ní ìbọn bí wọ́n ṣe ń wá adájọ́. Adájọ́ gba ojú fèrèsé sá lọ. 30 oṣù keje 2026. Ìkọlù náà èyí tí ó wáyé ní ọ̀sán gangan mú kí àwọn olùgbé àti àwọn olùmúlò agbẹjọ́rò ilé ẹjọ́ sá lọ fún ààbò bí àwọn apànìyàn agbésùmọ̀mí tí ó di ìhámọ́ra wọ inú agbègbè ilé ẹjọ́ ní ohun tí àwọn ẹlẹ́rìí ṣe àpèjúwe bí ìgbìyànjú láti pa tàbí jí adájọ́ náà. Adájọ́ ilé ẹjọ́ sharia kan, Mohammed Bukat, rọra sá kúrò nínú ikú tàbí tí ó ṣeé ṣe kí wọ́n jí gbé lọ ní ọjọ́rú Wednesday lẹ́yìn tí àwọn afurasí agbésùmọ̀mí yabo yàrá ilé ẹjọ́ kan ní abúlé Kwanjo níjọba ìbílẹ̀ Katasu ní ìpínlẹ̀ Katsina tí wọ́n yìnbọn lẹ́ẹ̀kọ̀kan tí wọ́n sì ń béèrè láti mọ ibi tí adájọ́ náà wà. Ìkọlù náà èyí tó wáyé ní àárín ọjọ́ mú kí àwọn olùgbé àti àwọn tí wọ́n wà nílé ẹjọ́ sá lọ láti wá ibi ààbò sápamọ́ sí, nígbà tí àwọn agbébọn tí wọ́n mú ohun ìjà ológun tí ó lágbára wọ agbègbè ilé ẹjọ́ náà ní ọ̀nà tí àwọn ẹlẹ́rìí ṣe àpèjúwe gẹ́gẹ́ bí ìgbìyànjú ìgboyà láti pa tàbí jí adájọ́ náà. Gẹ́gẹ́ bí àwọn olùgbé ṣe sọ, àwọn agbébọn náà wọ inú yàrá ilé ẹjọ́ náà pẹ̀lú dídá ìbọn bolẹ̀ kiri, wọ́n sì ń béèrè léraléra ibi tí adájọ́ Muhammadu Abubakar Mukata wà.
síbẹ̀síbẹ̀ a gbọ́ pé adájọ́ náà rí àwọn agbébọn náà tí wọ́n ń súnmọ́ ọ̀dọ̀ rẹ̀ láti ọ̀nà jíjìn, ó sì yára gbé ìgbésẹ̀ nípa sísá kúrò láti ojú fèrèsé ní ìṣẹ́jú díẹ̀ ṣáájú kí àwọn ọkùnrin tí wọ́n ní ohun ìjà lọ́wọ́, ìyẹn ni àwọn agbésùmọ̀mí tó dé inú yàrá ilé ẹjọ́ náà. Ṣé ẹ ti rí, ọpẹ́lọpẹ́ tí adájọ́ yẹn tó sá lọ, wọ́n fẹ́ jí gbé tàbí kí wọ́n pa ni, látàrí bí wọ́n ṣe ní ẹni tí wọ́n fẹ́ dájọ́ fún jẹ́ ọ̀kan tó jẹ́ gbòógì lára àwọn agbésùmọ̀mí. Nígbà tí àwọn agbésùmọ̀mí bá ti ń ya wọnú ilé ẹjọ́, kí ló ti kù? Ilé ẹjọ́ ṣàríà nìyẹn o. Kílé tí wọ́n gbé lọ sí ilé ẹjọ́ agbésùmọ̀mí ni, kílé tí wọn ò ṣèdájọ́ fún kí wọ́n gé orí ẹ̀, kí wọ́n gé ẹsẹ̀, kí wọ́n gé apá ẹ̀, kí wọ́n sọ di mẹ̀túnkúrú. Ṣùgbọ́n tó yẹ pé ẹlòmíì ni ẹni tó jí fóònù, wọ́n á mú wá gé apá ẹ̀, ṣé ó nílò kí wọ́n gbé lọ ilé ẹjọ́ ni? Nígbà tó ti mọ̀ pé ògbóǹtarìgì ọ̀kan lára àwọn agbésùmọ̀mí ni ọwọ́ bà. So nígbà tí wọn ò tètè dájọ́ ẹ̀ báyìí, àwọn agbébọn wọ́n ya wọbẹ̀, wọ́n fẹ́ pa adájọ́ tàbí kí wọ́n jí gbé lọ. Bóyá bí ìwòyí báyìí tó yẹ pé wọ́n rí gbé kò bá ti wà ní àkàkà wọn, wọn bá ti máa bèrè fún píntín mílíọ̀nù. Ṣe rí nǹkan tá à ń sọ. Ẹ wo àwọn ọ̀daràn eléyìí báyìí tí wọ́n ní oko egbògi olóró farm drugs farm, òun ni wọ́n ní sí Kano, the same ìpínlẹ̀ north yìí o, tí wọ́n máa sọ wípé àwọn òfin ṣàríà làwọn ń lò, àwọn ò faramọ́ ọtí o. Òun ni wọ́n ti lọ ṣe àwárí ibi tí wọ́n ti ń gbin egbògi olóró, igbó gbogbo ẹ̀ náà ni wọ́n ń gbìn ní tí ni wọ́n lé kalẹ̀ sínú oko. Ẹ wo àwọn àjọ NDLEA ti lọ gbé wọn. Wai wani da Allah please. Wai tsayin da yake da Allah wai. Akwai waya tana ƙara wai take nan yau. Okay, kashe ta mu je to. Ṣé rí wọn bẹ́ẹ̀ yẹn? Ṣùgbọ́n tó bá ń sọ̀rọ̀ wọ́n ní àwọn ní ọlọ́pàá Hisbah o, àwọn ọlọ́pàá ṣàríà ní o, òfin ṣàríà làwọn ń lò ní nọ́ọ̀tì o, kò fààyè gba ọtí o, kò fààyè gba ilé ijó o, kò fààyè gba kíní o, obìnrin ò gbọ́dọ̀ rìn pẹ̀lú ọkùnrin o. Màá mú ìròyìn yẹn náà tó wá létí o. Pẹ̀lú ìgbésẹ̀ tí wọ́n gbé kalẹ̀ ní Kano, àwọn ọlọ́pàá Hisbah ní Sokoto àti ní Kano, ẹ bá rí òfin tí wọ́n gbé kalẹ̀. Ìwọ tó bá fẹ́ ṣègbéyàwó, o gbọ́dọ̀ pé DJ olórin, wọ́n gbọ́dọ̀ fún ẹ ní ẹ̀bùn ní ojú agbo, kò sáyè fún ẹ̀bùn, à ń fún ìyàwó lẹ́bùn, à ń fún ọkọ lẹ́bùn, wọ́n ti fòfin dé. Obìnrin tó bá fẹ́ wọ kẹ̀kẹ́ nàpẹ̀ kò gbọ́dọ̀ jókòó sẹ́gbẹ̀ẹ́ dírẹ́bà. Ìwé ìròyìn yẹn wà bí àgbèwà débẹ̀. Ṣé ẹ ti wá rí? Ṣùgbọ́n owó tí wọ́n ń pa ní South West nílẹ̀ Yorùbá ní Èkó, owó tí wọ́n ń gbà, àwọn ìyá oníyá tí wọ́n ń ta pure water, gbogbo allocation tó ń wọ lọ ní láti ilẹ̀ Yorùbá ó ń lọ sí Àbújá wá sórókè, wọ́n fi ń ṣe àpapín o, wọ́n ń ná owó ẹ̀ o. Ṣùgbọ́n ọ̀dọ̀ wọn ní kò sáyé ẹ̀. Ṣùgbọ́n báyìí àṣírí padà tú tí wọ́n ní oko ibi tí wọ́n ti ń gbin igbó. Ṣé ẹ rí bẹ́yẹn? Ṣé ẹ rójú ayé lóde? Ṣé ẹ ráyé àṣírí wọn ló tú yẹn? So níbo ni àwọn ọlọ́pàá Hisbah wà tí wọ́n mọ̀ wípé wọ́n ń gbin igbó ní Kano, tí wọ́n mọ̀ wípé wọ́n ní oko drug farm ní Kano? Ṣé rójú ayé wọn lóde? Ọ̀kan gbòógì tó máa jẹ́ ọ̀kan gbòógì lára àwọn aláàjì wọn báyìí, òun lá ní oko yẹn o. Wọ́n ń gbé wa mọ́ra, wọ́n ń gbé wa ní gógó. Àwọn nǹkan tó jẹ́ títí wa tó yẹ ká máa lò ní ìpínlẹ̀ títí wa, wọ́n wá kó lọ fún wọn, wọ́n fi máa ṣe àpapín. Gbogbo ẹ̀ báyìí la máa bẹ́ gidi náà tí wọ́n bá ti gbé federalism regional system tó bá ti wọlé. Tí regional system tó bá ti bẹ̀rẹ̀, gbogbo àwọn nǹkan wọ̀nyẹn, owó tó kálukú bá ń pa ní state ẹ̀ kó dúró ní state ẹ̀. Ẹ bá fẹ́ máa tẹ́ bá ní ẹ̀ lo ọtí, ṣùgbọ́n ẹ̀ ná owó ọtí, ẹ̀ ná owó igbó, gbogbo ẹ̀ tí wọ́n ń tà ní South West ẹjọ́ ń ná ní Àbújá ń bẹ̀rẹ̀ ẹgọ́lẹ̀ náà ètò jù ń bẹ̀. Ẹ̀yin ènìyàn wa, ọ̀gá ọlọ́pàá Túnjí Dìísù wọ́n ti báàkì state police o. Wọ́n ti báàkì state police o. Jẹ́ kí a fi ohùn sí kẹ́ bá wa gbọ́ lẹ́nu ọ̀gá ọlọ́pàá Túnjí Dìísù pẹ̀lú àwọn àlàyé tí wọ́n ṣe.
Against this backdrop of the complex and evolving internal security challenges confronting our nation, there is an increasing need to continue review policy structure and strengthen institutional mechanisms for effective maintenance of law and order. National discourse on the establishment of state police has in recent times assumed greater prominence as governments, security practitioners, policymakers, and other stakeholders continue to explore sustainable options for enhancing Nigeria's internal security architecture. We are equally mindful of Your Excellency's contribution to this important conversation and your advocacy for pragmatic reforms aimed at improving policy effectiveness and service delivery. It is therefore fitting that this important subject should receive scholarly attention at the Nation Apex Institution for Strategic Studies. I am pleased, sir, to inform you that this paper is the product of rigorous research undertaken entirely by the police participants of the college. Members of faculty deliberately limited their role to providing academic guidance and methodological direction, thereby allowing the participants to apply their knowledge, critical thinking, and their vast professional experiences in developing practical, innovative, and implementable strategic options. It is our sincere hope that the findings and recommendations contained in this paper will contribute meaningfully to the ongoing national conversation on police reform and provide useful strategic perspective for strengthening the capacity of the Nigerian police force to effectively address contemporary and emerging internal security challenges towards their 2025. As Nigeria continues to confront complex and dynamic security challenges, thoughtful contributions such as yours will be invaluable in shaping practical, sustainable, and forward-looking frameworks for the possible transition towards state policing. Retired Inspector Generals of Police, retired officers have come forward to contribute to issues bordering on state police. The police participants have made great studies, and the research is really rich. Sincerely, we should have done this earlier. This will have saved us sitting down day and night, rushing ourselves to create another framework. You have done fantastic research. It took active part in creating the framework of the state police that we are talking about. You have mentioned issues bordering on the fears of Nigerians. Will this state police be hijacked? You have mentioned it. You have talked about federalization. That means taking over. Who can give the directive to take over at instances where state police is not going well? You did a lot of work on comparative analysis. You went to India, Ethiopia, and some other countries, and even the United States of America, where they have already had experience of state policing, who have faced the rigors of failures and correction. There is no better way of adopting it by examining states, countries who have embarked on it, so that we can gain from their wealth of experience. At the same time, we are happy with the result we have gotten. We look forward to discussions where we can bring out more points to be quickly incorporated in the issues bordering on state police. Ẹ̀yin ènìyàn wa, ẹ bá wa gbọ́ bẹ́ẹ̀ yẹn. Wọ́n ní gbogbo ẹ̀ tí nójú tó ń bọ̀ ó, kán ṣàbá wa ṣe kí gbogbo inú ìlú kó dáa, kí ètò ààbò tó sí, kí gbogbo kan kó padà sípò, kí gbogbo kan kó padà sípò, kí ètò ààbò wà nínú ìlú, kólókó lè lọ sóko, kọlọ́jà lè lọ sọ́jà, kólódó lè lọ sódò.
gbogbo àwọn inú igbó wa tí wọ́n fara ṣoko sí kí wọ́n bá wa lé wọn dànù kúrò ńbẹ̀. Ṣùgbọ́n ọ̀gá ọlọ́pàá Túnjí Dìísù, state police tẹ́ni ẹ báàkì yìí, ẹ bá wa fi kún fún àwọn gómìnà o, kì í ṣe pé kí wọ́n dá kalẹ̀ kó jẹ́ pé àwọn gómìnà náà máa wá kó wọn sòdí kiri, kó jẹ́ pé agbo eléré láti máa rí wọn tí wọ́n á máa gbé owó tẹ̀lé àwọn gómìnà ìyàwó rẹ́ẹ̀pù. Ẹ jọ̀ọ́ ẹ bá wa fìyẹn kún pé ìyẹn ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ o, tó bá ṣẹlẹ̀ we will come for them o, a máa wá fún wọn o back to back. Torí gbogbo àwọn orílẹ̀-èdè lágbàáyé a ò ríbi tí wọ́n ti ń ṣẹ́ owó sí ọwọ́ ọlọ́pàá tí wọ́n máa ná lójú agbo. Àwa ní kò ṣètò ààbò nígbà tó yẹ pé ibi tó yẹ kán ti lò wọ́n ò lò wọ́n bẹ̀. Nínú ọlọ́pàá 5,000 tó wà nínú ìlú, 3,000 ti wà lọ́fíìsì gómìnà rẹ́ẹ̀pù sínétọ̀. So àwọn 2,000 tó kù kí ni wọ́n fẹ́ ṣọ́ láàrin ìlú? Nínú ọlọ́pàá 5,000 àwọn bíi 3,000 ti wà kákàkiri lọ́wọ́ àwọn olóṣèlú. Wọ́n ń lọ sí pátí, àwọn ni ìjọ ti pín sọ́wọ́, àwọn ọba náà ti pín ìtọ́ fẹ́ pín sọ́wọ́. Ìyẹn ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ nínú state police yìí, a ní ká rán wa létí ni o. Ọ̀gá ọlọ́pàá Túnjí Dìísù, ẹ jẹ́ bá wa pín ètò ìkó kàn wọ́n lára. Ọ̀gá ọlọ́pàá Túnjí Dìísù, a ò fẹ́ yẹn o, torí àwọn ọlọ́pàá Nàìjíríà ilé tó ń wà lọ́wọ́lọ́wọ́ bó ṣe ń ṣe wọ́n nìyẹn. Kì í wá ṣe pé wọ́n máa wá tò sí ẹnu ọ̀nà, wọ́n ní wọ́n wà ní checkpoint, wọ́n máa gba owó lọ́wọ́ ọlọ́kadà, gba owó lọ́wọ́ oníkórópè, gba owó lọ́wọ́ onímárúwá. Ìyẹn kọ́ ni wọ́n dá wọn lẹ̀ fún o, ètò ààbò ni wọ́n dá wọn lẹ̀ fún o. Wọn ò ní kó máa lé ará ìlú tó gbé láptọ́ọ̀pù kiri o, wọn ò ní kó máa lé àwọn ọ̀dọ́ tó ń lo iPhone kiri o. Torí àwọn nǹkan tó ba iléeṣẹ́ ọlọ́pàá tó wà ńlẹ̀ tó bà wọ́n jẹ́ nìyẹn. Ẹ má gbàgbé yẹn SARS, nǹkan tí wọ́n ṣe ń gbà yẹn nìyẹn. So state police tẹ́ni ẹ báàkì, ẹ tètè yá bá wa gbé kalẹ̀ ní ìlànà tó máa rọ ará ìlú lọ́rùn, ìlànà tó máa mú kí ètò ààbò kó padà sípò, tó máa mú kí ìlú da. Ìyẹn ni kẹ́ bá wa fọwọ́ sí o, kò ní bàjẹ́ fún yín o. Ọ̀gá ọlọ́pàá Túnjí Dìísù, àní ká fìyẹn tó wa létí ni o. Ẹ̀yin ènìyàn wa, ẹ jẹ́ ká ti sáré wo nǹkan tó ṣẹlẹ̀ ní nọ́ọ̀tì o, látàrí òfin àwọn ọlọ́pàá Hisbah. Wọ́n ní wọ́n fòfin de fífi ọkọ tàbí ìyàwó hàn, ìyẹn ni tó ń pè ní first of all introduction. Wọ́n ní wọ́n fòfin de, wọn ò dẹ̀ fàyè gba gbígbé ẹ̀bùn fún ọkọ àti ìyàwó níbi ayẹyẹ. Ó ti wá padà dojú ẹ̀ báyìí. Ẹ jẹ́ ká sáré ka ìròyìn yẹn sí wa létí. Ìyẹn ni àwọn ọlọ́pàá Hisbah ní Sokoto. Ọlọ́pàá Hisbah ti ìpínlẹ̀ Sokoto ti fi òfin de fífúnni ní ẹ̀bùn nígbà ètò ìfihàn ọkọ àti ìyàwó àti lílo olórin DJ níbi ayẹyẹ ìgbéyàwó. Wọ́n fi òfin de kí obìnrin jókòó sí ẹ̀gbẹ́ awakọ̀ kẹ̀kẹ́ nàpẹ́. Ẹ tó bá wa kẹ̀kẹ́ nàpẹ́ bóyá àyè ṣí sílẹ̀, wọ́n ti kó èrò, àyè tó wá ṣí sílẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ awakọ̀, obìnrin rẹ̀ ló fẹ́ wá wọlé, wọ́n ní kò sí, wọ́n fòfin de obìnrin ò gbọ́dọ̀ jókòó sí ẹ̀gbẹ́ awakọ̀ kẹ̀kẹ́ nàpẹ́. Odojú ẹ̀. Ọlọ́pàá Hisbah ti ìpínlẹ̀ Sokoto ti fòfin de fífúnni ní ẹ̀bùn nígbà ètò ìfihàn ọkọ àti ìyàwó àti lílo olórin DJ níbi ayẹyẹ ìgbéyàwó. Wọ́n fi òfin de kí obìnrin jókòó sí ẹ̀gbẹ́ awakọ̀ kẹ̀kẹ́ nàpẹ́. Hisbah ti ìpínlẹ̀ Sokoto, àwọn ni o, ìpínlẹ̀ Sokoto la wà o. Ìyẹn ni òfin tí wọ́n ẹ̀ṣẹ̀ gbé kalẹ̀. Sokoto ti kéde òfin tí ó fi òpin sí àwọn ìwà kan tí ó sì ní í ṣe pẹ̀lú ìgbéyàwó àti àwọn ayẹyẹ àwùjọ mìíràn nínú ìpínlẹ̀ náà. Wọ́n ní àwọn ìwà wọ̀nyí tako ẹ̀kọ́ ẹ̀sìn Islam àti ìwà rere ti àwùjọ. Nígbà tí wọ́n bá àwọn oníwèé ìròyìn sọ̀rọ̀ ní ọjọ́ Ajé ọjọ́ 27 oṣù keje July 27, olórí ìgbìmọ̀ Hisbah ti ìpínlẹ̀ Sokoto Malam Usman Abdullahi Jatau sọ pé òfin náà tí yóò bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ní ipa lórí ìwà tí a mọ̀ sí Nagani Uso, èyí tí ń ṣe àṣà ìbẹ̀rẹ̀ ìgbéyàwó níbi tí ọkọ ti fẹ́ ìyàwó yóò ti fún ìdílé ìyàwó ní oríṣiríṣi ẹ̀bùn bíi kátọ̀ọ̀nù ohun mímu, omi nínú ìgò, bisikíìtì, súwìtì àti obì. Bákan náà ni òfin náà tún kan lílo DJ àti olórin ní àwọn ayẹyẹ. Ìgbìmọ̀ náà tún fi òfin de gbígbé àwọn agbọ̀rọ̀sọ ńlá, ìyẹn ni loudspeaker, àti ẹ̀rọ tí ń gbóhùn sókè tí ń mú ohùn pariwo gidi. Wọ́n fi òfin de obìnrin láti jókòó lẹ́gbẹ̀ẹ́ awakọ̀ kẹ̀kẹ́ nàpẹ́.
wọ́n fi òfin de àpéjọpọ̀ ọkùnrin àti obìnrin fún eré ìdárayá, irun orí tí kò bá ìlànà mu fún àwọn ọmọdé àti ọ̀dọ́, ìnáwó púpọ̀ jù lórí ẹ̀bùn ìgbéyàwó àti àwọn ìwà mìíràn tí wọ́n kà sí èyí tí ó tako súnà ànábì Muhammadu sallallahu alaihi wasallam. Jatau sọ pé a gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí kalẹ̀ láti gbé ìwà rere lárugẹ àti láti dáàbò bo àwọn iyì lórí ẹ̀sìn àti àṣà ìpínlẹ̀ náà. À ń kéde pé àwọn ohun tuntun tí a fi kún ẹ̀sìn bídáì wọ̀nyí tí ó tako súnà ànábì ní àbájáde búburú fún ìgbéyàwó èyíkéyìí tí a bá ṣe ní irú ọ̀nà yìí, nítorí pé ó yapa kúrò nínú ẹ̀kọ́ ànábì. Ó sì sọ Jatau rọ àwọn òbí, àwọn tí fẹ́ ṣe ìgbéyàwó àti àwọn ọmọ ẹgbẹ́ ìdílé méjèèjì láti bẹ̀rù Ọlọ́run kí wọ́n sì yẹra fún àwọn ìwà tí ìgbìmọ̀ náà ti fi òfin dè. À ń rọ àwọn ìdílé ìyàwó àti ọkọ àti àwọn òbí láti bẹ̀rù Ọlọ́run kí wọ́n sì yẹra fún àwọn ìwà wọ̀nyí. Ìgbìmọ̀ náà yóò ṣe ojúṣe rẹ̀ nígbàkigbà tí a bá ń ṣe àwọn ìwà tí a fi òfin dè wọ̀nyí, pàápàá jùlọ nígbà tí a bá ń pè wá láti dá sí ọ̀rọ̀ náà. Olórí ọlọ́pàá Hisbah ni ó sọ ọ̀rọ̀ náà. Ẹ̀yin ènìyàn wa, wọ́n ti fi òfin dè oríṣiríṣi o. Wọ́n ní kò bá òfin ìlànà ẹ̀sìn àwọn ọmọ wípé kí wọ́n máa ṣègbéyàwó, kí wọ́n máa fún ọkọ àti ìyàwó ní ẹ̀bùn, tàbí kí wọ́n pe olórin DJ, àbí kí wọ́n máa lo loudspeaker, àwọn ohun tí a fi máa ń gbé ohùn sáfẹ́fẹ́ tó máa ń loud, ó ń pariwo síta. Wọ́n ní kò sáyè loudspeaker níbi ìgbéyàwó. Gbogbo àwọn kan yẹn wọ́n ti fòfin dè o. Ẹni tó bá wá rúfin, wọ́n ní abara ẹ̀ ní ibi tó bá belong sí, abara ẹ̀ nílé ẹjọ́. Ilé ẹjọ́ yẹn kan náà ni àwọn agbésùnmọ̀mí ti lọ yabo tí wọ́n fẹ́ pa adájọ́, tí wọ́n dẹ̀ fẹ́ jí adájọ́ gbé lọ. Ṣé ẹ ti rí bẹ́ẹ̀ yẹn wípé olúkálukú pẹ̀lú àṣà ẹ̀ ni? Àwọn eléyìí ẹ ti rí wípé àṣà ti wọn ó yàtọ̀ gédégbé sí ti tiwa, ní tá a fi ń sọ nípa kì í ṣe nǹkan kan. Àwọn ń lo òfin ṣàríà, ẹni tó bá jí súwìtì wọ́n á gé lápá, ẹni tó bá ṣe lé wọ́n á gé lápá, wọ́n á sọ di méètù púrú. Ṣé ẹ rí oríṣiríṣi kan tí wọ́n kà kalẹ̀ tí wọ́n fi òfin dè? So àwa táwa jẹ́ Yorùbá, gbogbo àwọn nǹkan wọ̀nyẹn la dẹ̀ ń ṣe lọ́dọ̀ títí wa. Ọmọ bá fẹ́ ṣe ìgbéyàwó, wọ́n á fún un ní ẹ̀bùn, wọ́n á kọrin, wọ́n á pe olórin, alága ìdúró, alága ìjòkó, ṣùgbọ́n àwọn ní àwọn fi òfin dè lọ́dọ̀ wọn. Ṣé ẹ ti wá rí wípé ọ̀rọ̀ gbogbo nǹkan wa ó yàtọ̀ gidigbe síra wọn? Kí la fẹ́ wá bá wá jọ jókòó papọ̀ fún? Kọ́nà kó ṣàánú fún wa. Ṣé ẹ ti rí bẹ́ẹ̀ yẹn o pé àwọn ń ti wọn o, ṣùgbọ́n owó ìgbéyàwó, owó họ́ọ̀lù, owó event planning, gbogbo ẹ̀ tí wọ́n ń gbà tó ń wọlé sí àpò ìjọba, tí wọ́n ń sọ táàsì nílẹ̀ Yorùbá, wọ́n ń kó lọ Àbújá, wọ́n jọ ń pín o, àbí wọn kì í jọ ń pín ni? They play. Ṣé ẹ ti rí bẹ́ẹ̀ yẹn? Ìdí tá a gbọ́dọ̀ fi mọ nǹkan tá à ń ṣe ni pé Yorùbá sẹ́ àní ẹ̀yà wa, ìmúra wa, ìwọṣọ wa ó yàtọ̀ gédégbé sí ti àwọn ará bí wọ̀nyí. Ẹ̀yin tí ẹ jẹ́ adarí ilẹ̀ Yorùbá lọ́balọ́ba, ẹ bá wa túlẹ̀ yìí ṣe. Ilẹ̀ yìí á da, kò ní bàjẹ́ o. Ilẹ̀ Yorùbá tiwantiwa ni. Elédùmarè á dẹ̀ jẹ́ kó dà fún wa, àní dààmú. Ẹ̀yin ènìyàn wa ní orí ìkànnì wa níbí tá a ti máa ń mú oríṣiríṣi ìròyìn wá fún wa. Ẹ máa bá wa ka ìròyìn wa lórí Aṣàkẹ́TVnews.com. Ẹ máa bá wa ka àwọn ìròyìn wa tá à ń gbé jáde. Jẹ́ ká máa rí èròǹgbà yín ní abẹ́ ọ̀rọ̀ àríwísí under comment section wa níbẹ̀ lórí Àṣàkẹ́ TV show. Ẹ bá wa subscribe sórí YouTube channel wa. Elédùmarè á fún wa ṣe, àní dààmú. Èmi náà lọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, àbúrò yín, Àṣàkẹ́ TV show. Bàbá wa pín ètò wa, ẹ̀pìn lógúnlógún, ẹ̀pìn lọ́gbọ̀lọ́gbọ̀. Wọ́n ti ya wọ ṣàríà kóòtù ní Katsina o. Ṣé ẹ ti rí bẹ́ẹ̀ yẹn o? Yorùbá jí máa sùn. Àṣàkẹ́ TV show.